àpapọ̀ ẹgbẹ́ elépo lábẹ́ àṣẹ màmá wa èyí tí wọ́n jẹ́ alákòóso wọn ló ti sàmì sí ayẹyẹ ọdún wọn nílé ẹgbẹ́ wọn tó wà ní ìta 12 ìyẹn ẹgbẹ́ AVHPP lọ́jọ́ sátidé ọjọ́ 18 oṣù kínní ọdún 2025 lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ ẹ̀ akọ̀wé àgbà ẹgbẹ́ elépo ti ìpínlẹ̀ Plateau arákùnrin Anise Abiala ló ka ìwé àpilẹ̀kọ níbi tó ti sọ nípa ìtẹ̀síwájú ẹgbẹ́ náà àti àwọn ohun pàtàkì tí àwọn alága ìjọba ìbílẹ̀ ti ìlú méjèèjì alága ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ àti ti ìlú Ìkòbẹ́ tí wọ́n gbé ṣe lórí ìtẹ̀síwájú ẹgbẹ́ náà. Màmá wa eléyìí tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ náà àwọn náà rèé lásìkò tí wọ́n sọ ọ̀rọ̀ àpilẹ̀sọ wọn níwájú gbogbo àwọn olóyè ẹgbẹ́ àtàwọn alága ìjọba ìbílẹ̀ tí ó wà ní ìkàlẹ̀. à ń tọrọ lẹ́dọ̀ ìmẹ́ ìwà ká ń tọrọ lẹ́dọ̀ ìmẹ́ Àjáwẹ̀rẹ̀ fọláǹfààní kan bá dé lábẹ́ra wọn kó gbé e jáde kó kàn ní lára. tọ́rọ wọn lórí iwájú kan rẹ́yìn àwọn lè gbẹ́kẹ̀lé wa àwọn lè dúró ìwà àwọn lè bẹ̀rẹ̀ ìwà Ọlọ́run sì máa ràn wọ́n lọ́wọ́ wọn kọ́ ni sílẹ̀ tẹ̀ o wọn kò sì ní sí iṣẹ́ o gbogbo iye wọn bá dé àṣẹ àmà balẹ̀ ọ̀gá pátápátá náà yẹn ènìyàn kì í dára tán Ọlọ́run àbánigùn lémi ìyẹn ní Patrice tàná bí kò sí pé ń pè é Ọlọ́run àbánigùn lémi o gbogbo iṣẹ́ yẹn ń ṣe ń gbóná lójú ìwà kan ń burú lójú ìwà láṣẹ Ọlọ́run àárọ̀ ni lọ́rùn. ní ìtẹ̀síwájú alága ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ olóyè Cyril Adégbọlágbà ọ̀rọ̀ sọ láti sọ pàtó nípa ìgbésẹ̀ tí wọ́n ń gbé tí kò yí ọmọ ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀. wọ́n lè mọ́ fún hàn yín fọ̀lí àwọn ń gba ìpè torí owó tí wọ́n lówó lígboro wọ́n lè mọ́ pè yín àmọ́ wọn kò lè ṣagídí náà ju kọjá ibì kan lọ pàṣẹ ó ní pè yín wọ́n ń gbà. àsìwà dúpẹ́ pé epo náà mọ̀mọ́kálí líbi yẹ̀wò yìí nìsín làbálí ká wọ ìgboro ká gbó epo ní plateau á gbó gan ni òun ọjà kálí kò sí pálípálí àdúpẹ́ fọlọ́hún. iṣẹ́ yẹn ń ṣe iṣẹ́ ó ní besoin owó ni àfikún ọlọ́run kó bọ̀ sí rí yín fẹ́yìn náà kó ṣe kẹ́ ṣe títí débi yé ìyẹn àdá microfinance yóò lè mọ fún ní owó fún ẹ̀yin náà pàápàá torí o ní ó bá yá yín lówó bí kò bá mọ̀ lípa òwò yẹn ń ṣe pression lọ́mọ fún yín kò sì síhun yóò ní ẹ fún pression ṣe yóò já sí rẹ̀. alága aláṣeyọrí olóyè Dínà Simon Adébáyọ̀ lásìkò tí ó ń gba ọ̀rọ̀ sọ láti sọ ọ̀rọ̀ àpilẹ̀sọ tiwọn náà àlàyé tí wọ́n ṣe rè lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ wa. ẹ̀sìn ìrántí mẹ̀rí kankan kan san tọkọbọkàn sí nọ́nà ọ̀pọ̀ ìwà donc ẹ̀jẹ̀ pàtàkì kan nọ́nà ìdàgbàsókè ìlú máa rọni fọ̀lí ká máa tẹ̀síwájú ká máa jẹ́ àwọn yẹn ń lè mú ntọ́nà fúnkọ́ san ìwọ̀nba yìí àgbọ̀dọ̀ san fúnjọba fún wọn kó lè fúnkọ́ iléèwé fọmọ ìwà wọn fún kó lè fúnkọ́ lílu tó wọn kó lè ṣègbà ẹ̀kọ́ ìjẹ́wẹ́ ẹ̀kọ́ sì ti jẹ́wẹ́ lágbára Ọlọ́run ọmọ ìlú rere yẹ jẹ náà òun náà nìyẹn máa jẹ́ po khani to kuto ni muti ko la ro yi mo ko jali bi non ka ko kawe mo pe ààrẹ kali ngo lo ni kali bi ase no ri lọ́wọ́ donc po khani to yan li momo kò lè pè wá ẹgbẹ́ iléepo plateau wọn kò lè pè wá ká fola kò débẹ̀ o la fu wa bi lónìí omi pẹ̀lú me Àjáwẹ̀rẹ̀ láti fu hàn yín fọlí ẹ̀yin létí wa àwa létí Ọlọ́run sì máa fún gbogbo wa ṣe ọdún náà ayọ̀ bó fún wa o. Babalájí ẹgbẹ́ iléepo tí ṣe ọ̀túnba ti ìpínlẹ̀ Plateau olóyè ẹ̀ṣọ́ màtírẹ́ àwọn náà kò ṣàìsọ gbólóhùn tiwọn náà fún ìtẹ̀síwájú ẹgbẹ́ AVHPP. mo rántí bàbá lu àsìkò mo mọ̀ wọ́n pẹ̀lú iṣẹ́ kòkó ni àmọ́ dìsín kòkó yẹn wọ́n ti fún náà ọdún yẹn pẹ́ àmọ́ iṣẹ́ epo kì í fún yẹn lè ti yẹ fún máa ń darúgbó iṣẹ́ kan jẹ́ pé kò sóni kí n jẹ kò sóni kó wúlò fún iṣẹ́ ó pé nìyẹn ni èèyàn ti fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ kan kì í dáhùn lé gbèsè ni ló bá ti mọ ọba ara ẹ̀ àmọ́ ìfẹ́ ni kó àjọba torí apọ̀ jù báyìí lọ ìgbà ọmọdé bí inú mi dùn àmọ́ ó kú káàtó ó kó àwọn ọ̀pọ̀ wọn ò jáde ẹni wá bí kó sọ fún ẹni kò wá pé àkóódé kò fún wa fún ọkùnrin mọ̀mọ́ fún ẹsẹ̀ náà kó máa gbájọ ju
pé ṣe ń gbájọ yìí lọ. àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tó wà ní ìkàlẹ̀ ní kété ìgbà tí gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ sí òkè aláǹfààní àti súnmọ́ àwọn ọmọ ẹgbẹ́ náà ẹgbẹ́rọ̀ tí wọ́n sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Solo TV. lágbára Ọlọ́run ẹgbẹ́ yìí lè jọ iwájú àdẹ́gbẹ́ lákún ẹ̀mí àwa yóò wọ̀nà ègùn á ṣe títí kan fún nẹ̀fọ̀ ọmọ lágbára Ọlọ́run. ọdún yẹn ṣe lónìí iná mi dùn gan o ọ̀pọ̀ ẹ̀ lọ sì ṣe láyé o ẹ̀yin náà yóò sì wá kán gbẹ̀nìga Ọlọ́run gbẹ̀yìn ga o. ọ̀pọ̀ ìjì ló ti jà yọ jẹ́ Ọlọ́run sì kó wa yọ nínú ẹ̀ lílọ bíbọ̀ ẹ̀ wá yẹ fún ra epo náà kan fún ta sọ́jà ọ̀dàn Ọlọ́run kó wa yọ gbogbo rògbòdìyàn wọ́n ń ṣẹlẹ̀ lọ́jà ọ̀dàn ni o lérí ọ̀nà ni o lílu ìwà líbi náà ni o Ọlọ́run bá wa ṣe lọ́nṣẹ́ àṣeyọrí gbogbo àwọn èèyàn alága ìbílẹ̀ Yàjáwẹ́rẹ́ títí ipò bẹ́ẹ̀ náà gbogbo wọn ló wọ̀ lẹ́yìn fún wa gbogbo wọn bá dí wa lójú náà àbá fún lọ wọn kábà sì sọ fún wọn wọn ń ṣe tíra ìdẹ́pẹ́ sọ̀lì fún tútù kọ́ wọn nínú ẹ̀. ìdùnnú mi fún ẹgbẹ́ AVHPP lẹ́nu ni pé mo dúpẹ́ gidi gan lọ́dọ̀ ìmọ̀mọ́ ìyá Rosette ká sì dúpẹ́ gidi gan lọ́dọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ ilépo pupa ká dúpẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ amókùdẹrù ká dúpẹ́ lọ́dọ̀ àwọn onímọ́tò àtọ̀gá àti àwọn ọmọọṣẹ́ àwọn náà lọ́gá ni pé nígbà Ọlọ́run ọdún yẹn ń bọ̀ á dùn jù báyìí lọ. kọ́lọ́hún kó má bà tiwa jẹ́ èèyàn bí èṣù bí èèyàn kò ní wọnú ẹgbẹ́ náà ìdàgbàsókè la máa rí inú ẹgbẹ́ náà kò ní rí fàsẹ́yìn gbogbo àwọn ẹgbẹ́ elépo pa á máa náwó lọ́wọ́ ni a kò ní pàdánù lágbára Ọlọ́run. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn Abudu Ọ̀làníjà ló gba òun sílẹ̀. Solo TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.